níṣẹ́ ni ariwo ńlá sọ lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé di àsìkò yìí ó ní àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn ìsìláàmù iná sì ń sọ̀kò ọ̀rọ̀ lura wọn tọ́rọ̀ di gbàgbós gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò yìí pẹ̀lú ọ̀rọ̀ tí gbajúgbajà olórin fújì ní ọ̀mọ̀wé adéwálé àyùbá ẹni tí ó gbáyé mọ̀ sí bọ̀súẹ̀ fújì tàbí Mr Johnson lórí ọ̀rọ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ sọ tí ọ̀rọ̀ ọ̀hún tó sì jẹ́ pé níṣe ni ó ti ń di ìjà láàrin àwọn kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí lórí ẹ̀rọ ayélujára. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni adéwálé àyùbá sọ tó di wàhálà gan? Ó mà ní ìbéèrè tí wọ́n bí lórí ara ẹ̀ àti ìgbésí ayé ẹ̀ èyí tí ìwé ìròyìn punch tán ṣẹ̀ṣẹ̀ ṣe fún un èyí tó jáde ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ọ̀sẹ̀ tí ó kọjá lórí ọ̀rọ̀ ìgbéyàwó adéwálé àyùbá tán ló dàrú pẹ̀lú ìyàwó ẹ̀ èyí tó jáde tó jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ìní ìwé ìròyìn punch ni wọ́n bi adéwálé àyùbá sí tí adéwálé àyùbá sì jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ nínú ọ̀rọ̀ náà nítorí pé kálóòótọ́ ni òun yóò tiẹ̀ ti fèsì ṣùgbọ́n bàbá ńlá arọ́ ni nítorí pé àárín òun àti ìyàwó òun kò dàrú rárá àti rárá. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí adéwálé àyùbá tó wá sọ òun nígbà tí wọ́n bi léèrè pé kí ni ìdí tó fi ẹ̀sìn islam sílẹ̀ fún ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ẹ sì rántí pé ẹlẹ́sìn islam yún mùsùlùmí òdodo ni adéwálé àyùbá tẹ́lẹ̀ kódà tó tún joyè ẹ̀sìn ìyẹn òṣùpá àdéhìnì nínú ẹ̀sìn islam. Ṣùgbọ́n lọ́dún díẹ̀ sẹ́yìn ìní ariwo jáde pé adéwálé àyùbá tó jẹ́ aláàjì ó ti fi ipò aláàjì sílẹ̀ ó ti bọ́ sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Eléyìí ló sì di ariwo ńlá tí inú bí ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ àfà àti àwọn mùsùlùmí gidigidi. Ṣùgbọ́n nígbà tó ń ṣàlàyé fún ìwé ìròyìn punch lọ́sẹ̀ tó kọjá nípa ìdí tó fi ẹ̀sìn islam sílẹ̀ fún ẹ̀sìn kìrìsìtẹ́nì, adéwálé àyùbá jẹ́ kó di mọ̀ pé nǹkan tó jẹ́ ògúnnágbòǹgbò ni pé òun ò lè bá ọlọ́run sọ̀rọ̀ fúnra òun nítorí pé èdè lárúbáwá lèèyàn gbọ́dọ̀ gbọ́ fi bọ́ ọlọ́run sọ̀rọ̀ nínú ẹ̀sìn islam. Ó lè léèlú jẹ́ kókó sùn òun nítorí pé bóun bá fẹ́ bẹ ọlọ́run òun yóò ṣẹ̀ṣẹ̀ máa bẹ àwọn àfáà tó gbédè lárúbáwá ni. Ṣùgbọ́n ó lélẹ̀ yìí ò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ó ní ìwọ fúnra ẹni wàá lọ fẹnu ara ẹ bèrè lọ́wọ́ ọlọ́run, kò nílò kó lọ bá pásítọ̀ tàbí ẹnìkankan nítorí pé o ti mọ èdè tí wàá fi bá a sọ̀rọ̀. Bákan náà adéwálé àyùbá jẹ́ kó di mọ̀ pé nígbà tóun tó rí i pé jésù kristi ó kú fún ẹ̀ṣẹ̀ òun, ó ní lòun wò pé ojú ọ̀nà gan rèé àti wípé ẹ̀sìn kò rọrùn kí èèyàn kan kó kú fún ẹnìkan. Tí adéwálé àyùbá sì ni òun ò ní sọ jù bẹ́ẹ̀ lọ nítorí pé òun ò fẹ́ kọ́rọ̀ òun kó di wàhálà tàbí káwọn èèyàn jí mọ́ òun lọ́wọ́. Ṣùgbọ́n bí adéwálé àyùbá ṣe lóun ò fẹ́ kó di wàhálà tó níṣe lọ̀rọ̀ yìí máa di àríyànjiyàn àti wàhálà pẹ̀lú ariwo ńlá lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé níṣe ni àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì ni wọ́n dúkọ̀rọ̀ síra wọn lórí ọ̀rọ̀ tí adéwálé àyùbá tí ó ṣẹ̀ṣẹ̀ sọ yìí.